ẹ dákun torí Ọlọ́run. Idha daqal maqal daqal majal. Nígbà míì idha daqal majal daqal maqal. Àyè ò sí kéwú gbè mí ọ̀rọ̀ wà má kò sáyè kó má bàa wá bọ́ sí kanra lọ́dọ̀ àwọn tí wọ́n ń kán lù sí lẹ́yìn mi yìí. Ẹ rí ọjọ́ òní yìí ọpẹ́ la wá dá. Allahu Akbar. Baba Bariga á dá púpọ̀ ó dá púpọ̀ ayé náà ti gbọ́n kọjá ká máa waste àsìkò lórí èèyàn nísìn wọ́n bá ti rí pé ò bọ́ sí ó kàn rí pé ò pé nọ́mbà wọn ò gbé fóònù rẹ̀ mọ́ ni ọ̀ dánu. Àmì náà tẹ́lẹ̀ omi bá rí mi ní lábàjá tá a rí tí máa ń tẹ̀lé yín kọ́ mo ní kò wúlò tàmọ̀dò tí máa ń tẹ̀lé yín kọ́ kò wúlò kíní kan tá a máa rí tóun náà ṣe kíní báyìí kọ́ kò wúlò gbogbo tó bá ti rí wa nísìn àwọn tó wúlò nù. Baba Bariga dá ma in faza aktharuna uluman walakin faza aslamuna domira. Tínú èèyàn bá dá débi pé n ti ń fẹ́ fúnra rẹ̀ kéwù gbè mí ọ̀rẹ́ mi Ajíṣefínní àdìsí kan bẹ tá a máa kà nù àdìsí ànábì ó ní la yu'minu ahadukum Sheikh Ismaila ata ẹ bá ń parí ẹ yuhibba li akhihi ẹ jẹ́ ń parí nǹkan mi ká má rò pé àtún hadith tó wúrò ní wọ́n o la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Anabi Muhammad ló wí o àti lè gbà wípé bó o ti ń sọ pé o fẹ́ràn Ọlọ́run lóòótọ́ òun bẹ́ẹ̀ náà lórí àfi ká rí wípé ní tí òun fẹ́ fúnra rẹ̀ òun níjọ́ tọ́mọlà kejì rẹ̀ ní inú rí o bàjẹ́. Baba Bariga dágan ni o ó dágan ntí bàbá ṣe sùúrù wọ́n ti kéwú ntí Baba Bariga yìí lè ṣe fún ẹlòmíì ó bá rí olólùfẹ́ rẹ̀ ní èmi ṣe àmọ́ yìí ṣe nítorí. So àwọn èèyàn wù àní wa pé kí ló dá Baba Bariga tani dọ́pọ̀ ọ̀rọ̀ tó lè mọ̀dí nìyún ọ̀rọ̀ nu lé ní kì í sọ̀rọ̀ ta. Baba Bariga ó tún máa bá yẹn jà àní ẹja jọ lọ Paris èmi ò lọ sórí owó tó wà nílẹ̀ yìí èmi níbi tí mo fẹ́ darí ẹ̀kọ́ ó ní o da ìyẹn ra tíkẹ́ẹ̀tì àní ìlọ ẹ máa lọ ná mo ti gbà wọn wá sí kan sọ wọn àpá àlùmọ́ ń jẹ̀lú lè mi. Ọlọ́run tó ṣe báyìí fún Baba Bariga Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o. Baba Bariga ńkọ́ ẹ̀ kò lè jáde mọ́ Ọlọ́run má fi ṣàdánwò fún yín. Baba Bariga ńkọ́ kámọ́ wá ní Baba Bariga ti gbà kánú Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín. Nínú yáàmù ìhíyà ẹni tí bá má ka yáàmù ìhíyà dáadáa ìgbésí ayé rò ní dàrú yóò máa tò sí ni. Ẹ rí i pé kíní kan mẹ́mẹ́ tá a máa wàlá tó lè hékí bí tẹ̀gìyíra wọ́n ní wàlá tó sálẹ̀tì aláyá mọ̀gíra bí yóò bá máa sùn tí yóò bá máa jí kó máa dá sí ni bí yóò bá máa sùn tí yóò bá máa jí kó máa dá sí ni kó máa sọ̀rọ̀ pé ẹ̀ gbogbo nǹkan ti dàrú fún ọlọ́mọdé ò ṣẹlẹ̀. Sauti fẹ́ Sauti ibi tí Sauti wá yìí Sauti náà wá sin gbà ń bí ni. O ti mọ̀ pé àwọn wúlò àtàn jókòó yìí ẹlòmíín ní sọ bá ti wulẹ̀ fún yóò gbé gba ẹgbẹ́ mẹ́wọ̀n. Èmi yẹn kó táyé mi sọ àpò ṣòkòtò. Kànú ni lè jámù ẹ̀. Ẹ káàbọ̀ Baba Bariga adúpẹ́ kéwùgbè mi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ń jẹ́rìí yín àjọ bẹ̀rẹ̀ foundation bíi ni àjọ wá bíi ni ó yé mi pé ẹni yẹn ń sọ fún Baba Bariga yìí pé ẹ jẹ́ ń kọjú sílé yín tẹ̀ ń kọ́ kí n bá yín pa Baba Bariga ní filé mi lẹ̀ sórí maharasi òun ya kọ̀ náà òní o máa kọ́ ẹ fi tèmi lẹ̀ àfa ani o ní sùúrù. Baba Bariga Baba gbèjì ọmọ yìí kéwùgbè mi àwa wá bí njọ́ kan èmi gan táyì tí mo tẹ̀lé ọ̀rẹ́ mi wá yìí ń wò pé mo ní ẹ dákun omi inú omi mọ́lá máa wà yìí wọ́n ní hẹ́n wọ́n wá pé Ají Ismaila ti ń kọ́ kínní bàbá àdìdọ́ ń bẹ́ ń bí yìí o wọ́n á ní tó ẹni tó bá láyà kó wá wọ̀ níbi tá a wà yìí Ọlọ́run sì rí ọkọ tó gbélé ọ lọ́wọ́ ẹ wá wò ó wàláhì gbà tèmi gan kọ́kọ́ rí lórí kìnìún tán sẹ́ńdẹ̀sì mo ní àṣebi tá a lọ́njọ́ ní náà ni wọ́n níbẹ̀ náà ni
الجميل بفاعل ayyukum malu warithi ahabbu ilayhi min mali. الله ayyukum مال وارثه hadisul qudsi أحب إليه adikani من hadithun qudsiyyun. قدسي àwọn de kewu aba agile وما dare كل آوي للجميل بفاعل kọ́mọ́sì máa rorò kúrò ọ̀nà ẹ̀yìn báyìí náà nílé bàbá Bariga wa ó ti parí nǹkan rẹ̀. ولا كل فعال له بمتم. bọ́lọ̀ kan ṣe dá bàbá Bariga ni pé kó ṣe yìí kò ní bàbá Bariga dúró lórí ọwọ́ kan. Allahu akbar. yàtún ṣe ìjà tó máa ṣe eléyìí náà gbogbo ẹ̀ náà láti. ولا كل فعال له بمتمم. ولا كل فعال له بمتمم. ọjọ́ tí ń gba fisa Amẹ́ríkà àjọ lẹ́mbàsì ni ọjọ́ tí mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo rí èèyàn tí ń bá rìn mo rí èèyàn gidi bá rìn nù o njọ́ tí mo ti dá èmi ìjèrè ọ̀rẹ́ rí àfẹ́ nìyí. Allahu akbar. èmi ò jèrè ọ̀rẹ́ rí alágbàkó lọ́lọ́ máa gbé mi pàdé sọ ma pé tóbìnrin bá fẹ́ ọkọ njọ́ tó bá pàdé ọkọ gidi yóò mọ̀ pé àsọkùnrin sì wà láyé báyìí wọ́n á fún mi ń fisa bàbá Bariga wa ń sẹ́wọ́ sí mi lọ́kàn báyìí pé bóòni mo gba fisa bàbá Bariga sì ń sun ẹkún. La ilaha illallah. Allahu akbar. tó lórí ibú kan sọ pé èmi ò dágbére fún òun kéjù sáà máa ń dágbére pé gbogbo yẹn ní ma sọ pé lamẹ́ríkà kẹ́tùn lẹ̀ lọ́dún dèmi nínú pléènì yẹn lórí ibú. wa ma kullu fa'ali lahu bimutammimi. ta ni ń dágbére. wala kullu kò yí ọ̀nù. fa'ali lahu bimutammimi. kèé sásìkò yìí ni àwọn èèyàn dágbére Mẹ́kà wọn ò ti dágbére Mẹ́kà mọ́ ti pẹ́ bí kẹ́lẹ́mi ò dágbére kó má lọ Mẹ́kà mọ́ kó sì má lè wálé wá sọdún. La ilaha illallah. àni ẹ̀sájà dún bí náà bàbá sọdún tá a máa lọlé. a lọ ẹrù lẹ́kọ̀ọ́ ẹrù ọdún ẹrù Mẹ́kà nù àbọ̀dé Mẹ́kà. ọlọ́run o ọba tó ṣe báyìí má jò ó bàjẹ́. àmín. Haji Ismail tó ṣe léyìí kírísítẹ́nì ni mùsùlùmí ni wọ́n bí o ó wá lọ kírísítẹ́nì ó ti wá padà dé Inshallah. ó wá lóun fi bí gbogbo mahalasi ti ń kọ́ yìí ń kọ́ fọ́lọ́hún. Allah. nkọfọlọ ó dáa kéèyàn máa gbogbo nǹkan lánàá rí domi nkùn jàsá. wala shukura. ìjókòó eléyìí tá à ń ṣe rọ̀lẹ́ yìí bàbá Bariga kan fẹ́ mi ìmúre hàn sóńtọ̀ náà ni pé ẹja dúpẹ́ báàsì ẹ rí nísìn irú ilé báyìí nísìn Màgódò lèmi ti máa rí irú ilé báyìí kì í ṣe irú àdúgbò báyìí gbogbo àdúgbò ló nílé tiẹ̀ èwo ni ha ń ta bá ká máa so tọrọ ni Màgódò ni wọ́n máa kọlu ilé báyìí sí kò wá ó dákun kéwú. wama kullu awi. àmọ́ determination tiẹ̀ pé ntí mo fẹ́ ṣe rè kódà bó tún jẹ́ yẹra jù báyìí lọ bí ó ti kọ́ náà rè. ọlọ́run Haji Sauty Arẹwà jẹ́ndàrí àdúrà ń sọ̀rọ̀ rẹ̀ kí wọ́n á pe ìdí Sauty Arẹwà lákùnmọ́ bọ̀lẹ́gbẹ̀ẹ́ mi ìdí dọ̀bẹ̀ lónìí ẹ fún mi lówó lẹ́ẹ̀kan. bàbá náà wọ́n jẹun sókè púpọ̀. wọ́n ló wà dúwà nù. gbogbo ẹni tí ó bá bá yàn ṣe kó mẹ́ni tí ó máa bá ṣe ẹ̀yin náà ẹ̀yin ọ̀rẹ́ kan tẹ́ kóra yín jọ ẹ yọ̀rọ̀ ara yín kẹ́ kú mélòó kan. innal jamila. bọ́ọ̀rẹ́ bá ti pọ̀jù àgbákò ni máa ń mú wá. kasratul asidi qa'i. tusabbibu shaka. yurisul mauta. kathratul asdiqa'i. ẹ̀dá pọ́n. turisul mauta. turisul mauta. aw tusabbibu shaka. bọ́ọ̀rẹ́ bá ti pọ̀jù. òwe Lárúbáwá ni. Gbẹ̀ngà Adébóyè ló wù èmi bá a sọ di kéwú. ó ní bọ́ọ̀rẹ́ bá ti pọ̀jù la ilaha illallah ikú la ń wá ká. la ilaha illallah. ó ti wí inú. Haji Sauty Arẹwà. innal jamila. inú ẹni táwa máa fi ṣe fáàrí ẹlòmíà sì pè mí báyìí wọ́n máa rò pé bóyá jojúmọ́ la máa sọ̀rọ̀ ẹni tá a pè níjọ́ mi táwa náà tí ò ní gbé fóònù tiwa náà àwa náà máa fi pákéjì sílẹ̀ kọ̀ọ̀kan mọ́ ni kí ẹ máa ṣe gbogbo àná ló ráyè fóònù. Sauty ó tún wá Sauty ó tún wá pè yín lóru. bàbá yẹn má bínú gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè mí fóònù mi wà nù yàrá kan torí pé iṣẹ́ tí yàn bá ń ṣe ó gbọ́dọ̀ mọ́. Allah. kéèyàn bá bísì torin ìwọ àfáà tó bísì ti sí ara rẹ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ́rán káàkiri láyé òfin yàdọ̀ rẹ. innal jamila walau tola zamanu bi. Sauty ò wá mòlúdi mi ayé sì mọ̀ pé kò wá.
yìí tó dànù o yìí tó dànù o kì í ṣe gbogbo yẹn náà láàmú sọ pé kúkú wá ọjà òyìnbó mẹ́ni kò mọ̀ pé ẹnìkan wá bíi tiẹ̀ kọ́ yẹn ń jẹ́wọ́ fún ọ. wọ́n ti wò pé gbogbo tí bàbá àdìrọ́ bá ti ń ṣe Saoty ó wà bẹ́ẹ̀ torí bàbá Bariga ń bẹ́ ń bẹ́ ọlọ́run o gbàtí kéwùgbè mi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kéwùgbè mi ẹ sọ̀rọ̀ kan ẹ̀rù bà mí ńgbà tẹ́ ẹ sọ ẹni ntòkù tẹ́ ń béèrè fún Saoty ni pé kọ́lọ̀ mọ́ kanjú pa. àmín. alájì kò sẹ́ni ọlọ́run sóre fún tí ò lè gbà kò sí oore tó lè ṣe fún yàn lágbájá nímọ̀ ìmọ̀ rẹ̀ wọn wò sán mọ̀ yóò kàn ní pé bàbá mọ̀ rí náà bíi ti gbà kán mọ́lẹ̀ kàn padà máa gbọ́ bàbá tí ń rí gbogbo ẹ̀ tọ́ ti ń yọ bẹ́ẹ̀ tó ní ìwọ kọ́ lọ́mọ sàlámàtù òun náà ni ọmọ sàlámàtù wá dé bàbá mọ̀ pé ọmọ sàlámàtù ni mọ́. wala in shi'na lanadhhabanna billadhi awhayna ilayk aya Kùránì fún anabi nu njọ́ tó wọ́nu anabi náà anabi jòkó jẹ́ o gbogbo bá a ti rán Jìbìrìlù sí ọ tí wọn náà tọ́ ń ka sí kinní o a lè má ràn sí ọmọ o gbogbo tó sì ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè ní ọmọ màmá o anabi nu táwa là wa ọlọ́run abiọ́ ó wù ọ ló fi Saoty ṣàánú wa o ọlọ́run má fi Saoty pa wá lẹ́kún. àmín. ẹlòmíín wa ń bẹ ọlọ́run nípa àìsàn lọ́lọ́run ni o máa nọ́ọ̀sì wọn ní bẹ́ẹ̀ jírí dín lọ́hùn gbogbo egbò kan ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ń sàárùn ni ọlọ́run má fi gbèrú ẹ̀ kàn. àmín. bí Saoty bá débi kan wọ́n mọ̀ pé òun ní bọ́ òun ó ti dé wọn á tún ṣùbọ̀ báyìí ọlọ́run sá parí kíní ìyá yẹn ni ẹlòmíín lókìkí kò lówó Saoty tún lówó àwọn akásí ń bẹ àfa olórin làwọn náà wọn ń bẹ láyé lónìí wọn ń wo Saoty ń wò pé ń bọ̀ lọ́mọ yìí wá gbé gbà àwa là gba àwọn ń jọ̀hún kìí ṣe pé nǹkan kan o àsìkò ní o níjọ́ tá ń lo tiwọn Saoty náà ọ̀rá mẹ́lẹ́ni tí wọ́n rà ń wo kálukú wọn pé tó àsìkò wo èdè níjọ́ tí kọ́kọ́ pàdé Saoty láyé ẹ̀pẹ́ ni ṣé Saoty rántí mo ṣe wá àti tẹ́lẹ̀ fẹ́ mọ́ lọ́wọ́ yìí kan gbọ́ àìnú rí dán ọmọ yìí tí ì lọ mo ní ta lẹni tí ń kọ́ rí nígbà náà mo bá ní ta lẹni tí ń kọ́ rí àwọn ọ̀rẹ́ mi tájọ́ lẹ́ni ẹ padà o Saoty nù o mo lẹ́ni ẹja gbọ́n tó fẹ́ wí la ilaha illallah ntí mo wí njọ́ náà èmi àti Alhaji Túndé Orílowó lájọ jòkó tira wa njọ́ náà ẹni yẹn wá ń sọ fún mi níbi tá a jòkó sí ó ní ẹ̀rí pé Ọlọ́run fún ẹni ilẹ̀ mo lé ẹ̀bùn eléyìí pọ̀ o mo lọ́lọ́ ń dákun abiyọ́ mo ní wẹ́ni tẹ́ mo ní wẹ́ni tá a fẹ́ kọ́lọ́hún tètè fi hàn ayé rè é wàláyé sumabilayi njọ́ náà lọ́hùn ọ̀rọ̀ tí ń sọ yẹ ọ̀rọ̀ tó ọdún mẹ́wàá sẹ́yìn ni bóyá 2009 ẹ wá wò lónìí. alhamdulillah. bọ́ọ̀ ní mọ́tò tí o sí Saoty nu mọ́tò rẹ ọlọ́mọ jẹ mọ́tò rẹ wọ dẹ́mọ́rẹ́jì lógìgì lórí eré ọwọ́ mọ́tò rẹ ń ò pé a sì ti máa wọ́ pé bóyá ń ké ta ni ọ́ wọ́n náà sì ti máa pọ̀ gbórin gidi. kódà bó o ní fóònù tó ní Saoty. Saoty Arẹwà máa sọ bọ́lọ́hún ṣe wí òjíṣẹ́. ọmọ kan kọrin tẹ́ bá kíyèsí dáadáa ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín gbogbo ní tá a máa gbọ̀hún gbogbo ẹ̀ ló ní làákàyè nù máa wọ ẹlòmíì wọn ní ẹnkẹ́ni kan obìnrin so Ọlọ́run ní kóbìnrin ó máa sọ̀rọ̀ ní ká tó wá pòrin so ní kóbìnrin ó máa sọ̀rọ̀ sórí máìkì ká tó wá pín kọrin títí wọn á ń jó báyìí nínú Ìsìlámù nítorí bá Ìsìlámù jẹ́ nù wọn á sọ fẹ́ ń tọ̀ mo ní gbogbo ní tí Saoty ń sọ tí máa kọ gbogbo ẹ̀ ní máa ní tọ́pìkì tó bá fẹ́ sọ̀rọ̀ Ìsìlámù yóò wádìí rẹ̀ dáadáa ẹnìkan sanjẹ́ òní òun ti súnmọ́ ọkùnrin nísìnyí ó tó ọdún méjì mo lọ́n para rẹ díẹ̀ nù Ọlọ́run ló lẹ́mí mo ní Saoty ti fi kọrin yín wá ń sọ pé lọ ra késẹ̀tì Saoty báyìí ó lóun ti gbọ́ mo nígbà tó wá gbọ́ kí ni ṣe sùúrù wọ́n kàn jù bẹ́ẹ̀ lọ ọ̀nkàn ni o àwọn tá a jò wájú iná rè mo ní késẹ̀tì tó gbọ́ náà ni ọlọ́gbọ́ dáadáa mo ní njọ́ tèmi gbọ́ dókítà kan ń bẹ nínú mọ́tò pẹ̀lú mi n sì ń kọ̀nfàmù Saoty pé ó tọrọ lẹni tí ń kọrin yìí ń sọ o gbogbo ọ̀tọ̀ bá ti pé wàláì mo ti súnmọ́kùnrin káyìn ní ìṣèjú tọdún kan ọ̀n kù díẹ̀ nu Saoty ti wí Ọlọ́run ló lẹ̀mí kílẹ̀ pé bí yàn bá tún rọ́ọ̀ṣì ẹ̀ díẹ̀ bí yàn bá tún rọ́ọ̀ṣì ẹ̀ jù náà ọ̀n kù díẹ̀ nu wọ́n tún wọ́n sì ni ó ní bí yàn bá rọ́ọ̀ṣì ẹ̀ ìrì máa pé ni ìdí dọ̀bẹ̀ ẹ̀ máa bọ̀. Saoty Ọlọ́run jọ máa dá sí. àmín. wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. Ọlọ́run wọlé àyà mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ kan náà ló délé àfa àlímì ọjọ́ kan
àwọn tó sì jó débẹ̀ kí wọ́n lọ bára wọn ṣe mítìnì ẹnìkan wí báyìí ẹnìkan tún fi mí lé ẹnìkan fi mí lé ó tún fi mí lé ni. ọlọ́run nígbà ipò náà lọ́wọ́ yín. number 1 tẹ́ ń lò yìí ẹ lò kalẹ̀. ọ lò kalẹ̀. ẹ lò kalẹ̀. gbọ́n tó bá àga tó gbé wá látọ̀run àga tí mo gbé kó sí o kò sí sẹ́ni bọ́ọ̀dì o champion tí mo alo gbé yìí ẹ ti ẹ gbé fún wọn champion tí mo. àbákúdalẹ̀ ni. àbákúdalẹ̀ ni. àga tí mo jó èmi mo ní ọkọrin báyìí nísìnyí kì í ti débi level gangan level tv gangan àga tí mo jó. àga tí mo jókòó yìí kò sì fẹ́ ní bọ́ọ̀dì o champion tí mo gbé o Saoty champion tí mo gbé o àbákúdalẹ̀ ni. àjẹ tó lórin Saoty professor emeritus. lékè nínú èmi àti ẹ̀ta ló lóhùn jù lékè ní àgbákò ohùn yóò sì máa ṣe mo ní máa lò ó owó máa wọlé baba ṣé o Tajudeen àbòtó lèmi ò mọ̀ pè yín náà ní ń pè yín tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ rí baba àbòtó ẹni tó rí nù Fatia kọ̀ọ̀kan baba kí ó pè mí nígbà mo rí mọ́tò yín ọlọ́run àníyàn tí mo fi wí lẹ́yìn yín ọlọ́run mọ́sàfi dá gbogbo alẹ́jọ́ ẹlẹ́mi ó sì mọ ìhírá ní gbogbo ọmọ sì máa tanra wọn nu tí wọ́n máa jí ọkọ̀ gbé ni ẹ̀sùn báyìí náà wọ́n á fi kọ́kọ́rọ́ jí yín àfa ẹ̀wọ̀n náà yìí jí ẹlòmíì tó wọ́n ní lẹ́tà rèé o kẹ́rì súnmù pàdé wa láláùsá. bisimilahi ó dà kí ó gbé mi ò débi láti wọ́n ní mọ́tò yìí wọ́n ní á gbé fún yín ẹni tó mú kọ́kọ́rọ́ wà wọ́n fi ràn án níbí wọ́n fi ràn án ni ó wá ní wọ́n ní á gbé fún yín kí ó gbé mi ní kí ni wọ́n ní mọ́tò yìí èmi àbá bó ti yẹ kó mọ rí nù béèyàn bá mo wá sọ kankan fún yín béèyàn bá ti firi lọ́dọ̀ àfa rẹ̀ ó ti tán Allahu Akbar kò séwu mọ́ ibẹ̀ náà léwu wà tó firi lọ́dọ̀ òbí tó firi lọ́dọ̀ àfa rẹ̀ ó ti tán ẹ jẹ́ àti Suratul Fatiha kọ̀ọ̀kan njọ́ tá a bá tún wá bí ká tún pè yín pa fẹ́ sílé kéwù ilé wa ti ń bẹ lẹ́yìn ń bí kì í ṣe pé ọmọ lọ ní ìsìnkú ọmọ wò fèrèfèrè máa lọ lé rẹ ni bàbá fẹ́ ṣe àké sẹ́yìn tá a bá ké sí. alhamdulilayi. ta ló ìyá àti bàbá ń bẹ bàbá kéwù mi ọlọ́wọ́n jẹ́ wọ́n jẹ́ pẹ́ wọ́n pẹ́ ẹ̀ ní ti dàbí wa báyìí ẹ̀ ní ti dàbí tiwa o ọ̀hún àbáríkà ẹ̀ ní ti dàbí tiwa o. Maliki yaumidin. ẹ jẹ́ àjọ kí Fatiha náà. Iyyaka na'budu. Al-Qudusi ọlọ́run ní yà wá. ajiwasi nǹkan a bara wa kalẹ̀ gbogbo wa. Ihdina siratal mustaqim. afa wa tí wọ́n ń ṣe MC ìrántí ó kọ yín. Àrídùnnú àrídùnnú yóò ní ìbànújẹ́. ẹ jẹ́ àjọ kí Fatiha náà. lékè wọn ò ní jí mọ́tò rẹ lọ o. subhana rabbika rabbil izzati amma yasifun. wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.